orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì ti àkókò yìí. Mo ní oore ọ̀fẹ́ láti fi àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti pèsè fún wa tájọ lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì lónìí. Ní apá àlàáfíà mi níyìn mo ní bàbá wa Venerable Jeremiah Awodele. Bàbá ẹ káàbọ̀ sáà ní wa sà. Ẹ kúlé, ẹ kúṣẹ́. Bákan náà mo ní màmá wa Grace Akínmọ́lú. Màmá mo kí ẹ káàbọ̀ sáà ní wa. Ẹ kú ilé, ẹ kú iṣẹ́ Olúwa ṣagbára dọ̀tun. Àmín Kristi. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbíyì. Bí a ti ń lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì lónìí, ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ kí a gbàdúrà kí bàbá Jeremiah Awodele kan ṣáájú aládùúrà. Olúwa aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni bàbá wa. A dúpẹ́ nítorí oore ọ̀fẹ́ yín lórí wa. Jésù Kristi Olúwa, ẹ gbà ọpẹ́ wa. Àmín Jésù. Gbogbo ọ̀rọ̀ yín pátá ẹ fi wọ́n sínú afẹ́fẹ́ kó ṣiṣẹ́ ìgbàlà. Àmín Jésù. Kó ṣiṣẹ́ ìràpadà. Àmín. Kó ṣiṣẹ́ ìwòsàn. Àmín. Kó ṣiṣẹ́ àtúnṣe. Àmín. Àti àwa àti àwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wò wá. Níkẹyìn ká fi ìjọba ọ̀run ṣèrè jẹ. Àmín Kristi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde látinú afẹ́fẹ́ sínú ayé àwa ọmọ ènìyàn. Lónìí, ẹ̀kọ́ kejìdínlógójì ni a ó máa pẹ̀kẹ́lù lónìí. Ẹ̀kọ́ kejìdínlógójì. Ó wà ní ojú ewé kẹtàdínlógójì, page 77. Ìwé wa náà là ń lò. Ètò a pè ní ìlànà ẹ̀kọ́ Bíbélì, ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà. Ẹ̀ka àkòrí wa lónìí ó ní mo pè ní pípolongo ìhìnrere Kristi. Pípolongo ìhìnrere Kristi. Àkókò ẹ̀kọ́ tí a máa wò lónìí ní àpẹẹrẹ látinú Bíbélì. A fẹ́ wo Pọ́ọ̀lù tó lílo iṣẹ́ wa láti polongo ìhìnrere. A fẹ́ wo bí Pọ́ọ̀lù bó ṣe lo iṣẹ́ tó yàn láàyò láti fi polongo ìhìnrere. Ibi kíkà wa ibi méjìlá wò. Ibi àkọ́kọ́ Tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án èsì bàbá wa Venerable Jeremiah Awodele tí wọ́n bá wa kà. Àti ibi kejì Tẹsalóníkà kejì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án ètí màmá wa Grace Akínmọ́lú tí wọ́n máa bá wa kà. Bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sà. Ìpísẹ́lì kìíní ti Paul sí àwọn ará Tẹsalóníkà orí kejì ẹsẹ̀ kẹsàn-án. Nítorí ẹ̀yin rántí ará iṣẹ́ àti làálàá wa, nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru, kí àwa kó má bàa di ẹrù ru ẹnikẹ́ni nínú yín, bí àwọn tí ń wàásù ìrere Ọlọ́run fún yín. Ẹ ṣé màmá wa Grace. Ẹ jẹ́ ká wo Tẹsalóníkà kejì orí kẹta ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn-án. Tẹsalóníkà kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án. Bẹ́ẹ̀ ni àwa kò sì jẹ oúnjẹ ẹnikẹ́ni lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n nínú àpọ́n àti làálàá tí a ń ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru, kí àwa kí ó má bàa dẹ́rù pa ẹnikẹ́ni nínú yín. Kì í ṣe pé àwa kò ní agbára, ṣùgbọ́n àwa ń fi ara wa ṣe àpẹẹrẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa farawé wa. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Àwa tí a ní oore ọ̀fẹ́ láti máa wò wá tàbí tí a ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa kétékété nílé. Tí a bá fẹ́ fi lẹ́tà ránṣẹ́ sí wa láti orí gàásímílétí wa, a lè lo nọ́mbà yìí 081 471 94912. Lẹ́ẹ̀kan sí
081 471 94912. Tá bá ní ìbéèrè tàbí ohunkóhun tí a fẹ́ béèrè, a lè lo nọ́mbà yìí. Èròǹgbà wa láti jẹ́ kí Kìrìsìtẹ́nì mọ̀ wípé iṣẹ́ wa lè polongo Jésù, ó lè polongo ìhìnrere. Iṣẹ́ tí a yàn láàyò tí a ń ṣe, ó lè polongo Jésù Kristi níbikíbi tí a bá wà, níbi iṣẹ́ wa, pàápàá jùlọ níbi iṣẹ́ wa àti ibi okòwò wa. Èròǹgbà ìkejì ni ìwà wa níbi okòwò wa pàápàá, òun fún ara rẹ̀ ó lè polongo ìhìnrere Kristi, ìwà tí à ń hù. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Tí a bá wo ibi tí a kà lákòókò yìí, Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti Tẹsalóníkà kejì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án. Alàgbà Pọ́ọ̀lù ló ń bá wa sọ̀rọ̀, pàápàá gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run pè, tí Ọlọ́run yàn láti wàásù ìhìnrere Kristi. Ó yẹ kó yé wa yékéyéké wípé òun ò di ẹrù pa ìjọ. Ó fi ọwọ́ rẹ̀ méjèèjì ṣiṣẹ́. Nínú iṣẹ́ tó dẹ̀ ń ṣe, òun ló ti ń jẹ. Kì í ṣe ẹnìkan. Nínú iṣẹ́ tó yàn láàyò, ló fi ìhìnrere Ọlọ́run tó tún mú kí ìhìnrere Ọlọ́run kí ó máa tẹ̀síwájú. Mo gbà ládùúrà oore ọ̀fẹ́ tá fi máa polongo Kristi níbi iṣẹ́ wa tàbí níbi òwò wa, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò yọ̀ǹda rẹ̀ fún wa o. Àmín. Ọ̀rọ̀ àkọ́sọ. Iṣẹ́ wa jẹ́ ọ̀nà kan pàtàkì láti fi ìgbé ayé Ọlọ́run hàn, láti fa ọ̀pọ̀ ènìyàn wá sí ọ̀dọ̀ Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ohun pàtàkì ni à ń retí nínú ìgbé ayé ọmọ Ọlọ́run tí ó ń ṣiṣẹ́ níbi ọjà wa gbogbo. Nígbàtí a bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ó máa ń tẹ́ Ọlọ́run lọ́rùn, ẹni tí ó ń bùkún iṣẹ́ ọwọ́ wa. Ó mú wa ṣe àṣeyọrí àti pé ó mú wa darí ọ̀pọ̀ ènìyàn sí ìjọ Ọlọ́run, ìjọba Ọlọ́run. Nípa ìwàsí wa, nípa káríni lókèèrè ká ṣe ọ̀yàyà, àkílẹ̀ fẹ́ rà sà, kílẹ̀ fẹ́ rà mà, nípa ìwà pẹ̀lẹ́, ìwà tútù. Àwọn wọ̀nyí máa jẹ́ kí àwa pàápàá kí iṣẹ́ wa kó gbòòrò sí, àti pàápàá jùlọ ìjọba Ọlọ́run. Nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 18 ẹsẹ̀ ìkíní sí ìkẹta, Acts of the Apostles chapter 18 verses 1-3. A rí Pọ́ọ̀lù tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá pè ní Àkólà àti Pìrìskílà tí wọ́n jẹ́ tọkọtaya, bí wọ́n ṣe fi iṣẹ́ wọn tí wọ́n ṣe fi bùkún iṣẹ́ ìhìnrere, tí wọ́n ran àwọn ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n ràn wọ́n lọ́wọ́ gidigidi nínú ìwàásù àti kíkọ́ni ní ìhìnrere. Pọ́ọ̀lù, ẹni tó jẹ́ evangelist, tó jẹ́ olùfọkànsí tòótọ́. Pọ́ọ̀lù ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ tí kò jẹ́ kí ó di ẹrù ṣòro fún ìjọ, pàápàá jùlọ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí nínú Kristi ní Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ kẹsàn-án. Iṣẹ́ ọwọ́ Pọ́ọ̀lù ràn án lọ́wọ́ púpọ̀ láti lè fi ìgboyà sọ̀rọ̀ àti gbé ojú agan sí ọ̀lẹ ṣíṣe nínú ìjọ Tẹsalóníkà. Ó bá wọn sọ̀rọ̀ pé iṣẹ́ ọwọ́ òun lòun ń jẹ, pé a gbọ́dọ̀ fi orí ọ̀fẹ́ tí a ní nínú Kristi ká fi ṣe làálàá láti fi bọ́ ara wa, láti fún mú àwọn ẹlòmíràn pẹ̀lú wá sínú ipò Kristi. Ìbéèrè fún ìjíròrò wa lónìí. Ìbéèrè àkọ́kọ́ máa ta rẹ̀ sọ́dọ̀ bàbá wa Venerable
Jeremiah, ìbéèrè àkọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá Venerable Jeremiah Awodele. Ó ní fífi sí ìṣe, báwo ni iṣẹ́ wa ṣe lè jẹ́ ohun pàtàkì láti polongo ìhìnrere Kristi, pàápàá àwọn àpẹẹrẹ tí a rí ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 23 dé 45 àti ibi tí a tún wò lónìí. Bàbá Jeremiah Awodele. Gẹ́gẹ́ bí Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 23 ṣe sọ, ó ní ẹ̀yin tìkára yín sì mọ̀ wípé ọwọ́ mi wọ̀nyí ni mo fi ṣiṣẹ́ láti pèsè fún èmi, fún àwọn àìní mi àti ti àwọn tí ó wà pẹ̀lú mi. Nínú ohun wọ̀nyí gbogbo ni mo fi àpẹẹrẹ hàn fún yín wípé nípa ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí a máa ran àwọn aláìlera lọ́wọ́. Kẹ́ sì máa rántí ọ̀rọ̀ Jésù Olúwa bí òun tìkára rẹ̀ ti wípé ìbùkún pọ̀ nínú fífúnni ju láti gbà lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àpẹẹrẹ Paul tí à ń gbé yẹ̀wò nípa bí a ṣe ń lo iṣẹ́ wa fún ìhìn rere. Paul yàtọ̀ sí irú èmi àlùfáà tí mo wà lórí ìjọ. Àlùfáà tó wà lórí ìjọ òun retí kán kó nǹkan wá fóun. Ṣùgbọ́n àpẹẹrẹ Paul ń bí ni pé òun gan ó ń fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́. Iṣẹ́ tí ń ṣe nínú owó iṣẹ́ gan ló fi ń ṣe ìrànlọ́wọ́. Ó tún fi ń tọ́ àwọn gbogbo tán jọ ń rìnrìn àjò wọn pọ̀. Ní tó ń sọ fún wa nìyí. Iṣẹ́ rẹ̀ tó ń ṣe ó mú ìhìn rere wá dáadáa nítorí pé tó bá jẹ́ pé ó gbẹ́kẹ̀lé ìjọ ni ìrànlọ́wọ́ lè má sí ní àsìkò tán fẹ́ lò fún àpẹẹrẹ. Ẹ jẹ́ wo àpẹẹrẹ ara wa ń bí bóyá wọ́n fẹ́ lọ sí Ìbàdàn lọ ṣe ìpolongo. Èmi tí mo wà lórí ìjọ nísìnyí, ìjọ ẹmọ́wó epo wá, ẹmọ́wó mọ́tò wá, kò sí mọ́tò kò sépo. Ṣùgbọ́n òun fúnra rẹ̀ lówó yẹn lọ́wọ́ ní gbogbo ń ṣiṣẹ́ fúnra ẹ̀. He's a tent maker gẹ́gẹ́ bí olóyìnbó ṣe pé. Nítorí náà òun lówó lọ́wọ́, owó tó ní àti ohun tí Ọlọ́run fún èyí ló fi ń ṣe ìpolongo. Ó ń náwó sí ìhìn rere ń tiẹ̀ ni, kì í ṣe pé ó ń gbà á ná, òun ní tiẹ̀ tó ń fi ń ṣe síta ni. Ṣùgbọ́n nítorí pé tiẹ̀ tó ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń ná láti fi polongo ìhìn rere. Bó sì ṣe jẹ́ kó jẹ́ nìyẹn. Irú ipò èyíkéyìí tá a wà, ìbáǹjẹ́ tíṣà gan-an, iṣẹ́ tá à ń ṣe ó yẹ ká fi polongo Kristi ni. Kàn rí tíṣà kó yàtọ̀ nínú ìfẹ́ àti ìkọ́ni. Tá ò ní fi eré, tá ò ní ṣiṣẹ́ nígbà tí ó yẹ ká ṣe, tá ò ní ṣeré nígbà tó yẹ ká ṣiṣẹ́. Tá a máa kèwé ọmọ lásìkò tó yẹ. Ká máa kí correction àtúnṣe àti gbogbo ẹ̀. Irú ẹ̀ ni Paul ó fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́. Ó yàtọ̀ sí àlùfáà orí ìjọ tó jẹ́ pé owó ní ń wá. Ohun tí ìjọba mú wá àti ìlànà tí ìjọba là fún pé ibi ló gbọ́dọ̀ dé o gbọ́dọ̀ dé wá níkẹn torí pé kì í ṣe diocese ẹni, o gbọ́dọ̀ dé Ìbàdàn. Ṣùgbọ́n Paul yẹn ń lọ jaburata ni nítorí pé fúnra rẹ̀ òun gan ń fi nǹkan rẹ̀ ó fi ń ṣe ìpolongo Kristi. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ n béèrè ìbéèrè kejì kí n ta rẹ̀ sọ́dọ̀ màmá wa. Ìbéèrè kejì ó ní ṣe àlàyé àwọn ohun tí ó lè jẹ́ àbùdá lára ọmọ Ọlọ́run nínú iṣẹ́ tí ó yàn láàyò láti polongo iṣẹ́ ìhìnrere Kristi. Àwọn ohun tá lè pè ní àbùdá lára ọmọ Ọlọ́run, àwọn tó yẹ ká máa rí lára ọmọ Ọlọ́run pàápàá nínú iṣẹ́ wa. Ẹ ṣé màmá wa Grace aya Akínmọ́lú. Ẹ ṣé gan-an sà. Ní Paul kọ́ wa nípa èso ti ẹ̀mí. Tá a bá wo Gálátíà tí a ní káka yẹn orí 5 láti ẹsẹ̀ 22 dé 26 wọ́n sọ̀rọ̀ nípa nǹkan àbùdá tó yẹ kí onígbàgbọ́ kó ní. Ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó jẹ́ àtẹ̀lé Kristi, ìgbàgbọ́ tó yẹ kó ní. Tá a bá wò wọ́n ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́. A gbọ́dọ̀ ní ìfẹ́ ara wa. Ibi tó ti ń ṣiṣẹ́ tí o bá fi ìfẹ́ hàn, wọn ò ní inú wọn gádùn láti tẹ̀lé ọ lọ síbi tó ti ń jọ́sìn rẹ. Tó bá fi ayọ̀, tó fi ìpamọ́ra hàn ní báyà ibi iṣẹ́ ẹni, ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ó máa ń ṣẹlẹ̀. A lè dédé níbi ilé ìwé kí n fi olùkọ́ ṣàpẹẹrẹ. Tá a bá sáyìn, o lè jẹ́ pé ìwọ nítorí o máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́,
o máa ń tètè débi iṣẹ́, o lè ṣiṣẹ́, o lè ti dé ibi iṣẹ́ níbi iṣẹ́ aago 7 kọjá tó ti sáìn tó ti ṣe. Àwọn kan wà tí wọ́n máa bínú ẹ, tí wọ́n máa jà, tí wàá fi ìpamọ́ra wàá fi pè wọ́n, wàá sọ pé nítorí nínú ìwé oníwàásù wàá fi ìwé oníwàásù pé ohunkóhun tí ọwọ́ rẹ rí ní ṣíṣe fi agbára ṣe. Èèyàn á wàásù fún wọn ní ìwà tútù ńkọ́, o gbọ́dọ̀ ní ìwà tútù, kì í ṣe pé o gbọ́dọ̀ jẹ́ ajé ilé òkú kan. Báyọ̀ o jẹ́ ọ̀gá ibi iṣẹ́ gan, tí ojú ẹ̀ bá ti le, bí nǹkan ń ṣe ọmọọṣẹ́ kò ní lè wàá sọ fún ọ, nítorí ó rí i pé o ò kúkú ní dáhùn nǹkan tó máa ṣe. Dẹ́nà àti ìkóra ẹni níjàánu, ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ kóra ẹ̀ níjàánu, kì í ṣe gbogbo ìgbà ni o máa sọ̀rọ̀ gbùrùgbùrùgbùrùgbùrù. O gbọ́dọ̀ fi ara balẹ̀. Tí o bá ń wàásù fún yàn, wọ́n á ní mọ̀mọ́ jẹ́jẹ́ ni, bàbá jẹ́jẹ́ ni, ẹwà Ọlọ́run gan hàn nú ayé mọ̀mọ́ yẹn, ẹwà Ọlọ́run hàn nú ayé bá, ṣùgbọ́n kó jẹ́ pé kò sí ìwọ gan ló máa gbé ọ̀rọ̀ eléyìí lọ sọ sí fún eléyìí, ìyẹn ṣe ìwà Ọlọ́run, kì í ṣe ìwà ọmọ Ọlọ́run. Èèyàn gbọ́dọ̀ wà kó níwà tútù, kó tá a bá wo gbogbo èso ẹ̀mí yẹn, à á rí i pé tá a bá lè tẹ̀lé, ká níwà pẹ̀lẹ́, ká ní ìpamọ́ra, kó ní ìṣoore, kó ní ìgbàgbọ́, wà á rí i pé àti polongo iṣẹ́ kò kàn tí ẹ̀ nira rárá. Ìwà rẹ gan ti polongo ẹ̀, bó o ṣe máa ń hùwà ti polongo ẹ̀, bó kì í ṣe pé ládùúgbò níbi iṣẹ́ ní kiri má sùn tọ̀ ìyá yẹn má burú, má sùn tọ̀ bàbá yẹn má burú. Wọ́n á ní ṣọ́ọ̀ṣì wo ló kàn tí ẹ̀ ń lọ, irú Kristi wo ló gbà, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Nǹkan ìwà àbùdá tá a gbọ́dọ̀ ní nìyẹn. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ láti polongo ìrere. Ẹ ṣé màmá wa, ẹ jẹ́ kí n taari ìbéèrè kẹta sí bàbá wa Venerable Jeremiah Awodele retired, pé kí ni yóò jẹ́ èrè fún ìjọ Ọlọ́run nígbà tí a bá ń lo iṣẹ́ wa láti polongo ìhìn rere? Kí ló máa jẹ́ èrè fún ìjọ Ọlọ́run, pàápàá gẹ́gẹ́ bí Mátíù orí 5 ẹsẹ̀ 16 bí ó ṣe sọ. Tí a bá ń ṣe ohun tó dára, tí a bá fi iṣẹ́ wa ṣe rere, ká fi ṣe ìpolongo, àwọn èèyàn á yin Ọlọ́run láyé wa. Wọ́n á yin Ọlọ́run láyé ẹtì wa gan. Wọ́n á sì wá yin Ọlọ́run pé ọlọ́mọ̀dá ẹni yìí o, ìṣe tiẹ̀ máa yàtọ̀ ní iṣẹ́ yìí o. Ní bó ṣe ń ta ọjà, bó ṣe ń ra ọjà, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀. Eléyìí máa ìwà pẹ̀lẹ́ rẹ̀ máa ó ga jù, ó yàtọ̀. Ìkejì, wọ́n á wò wá pé nígbà tá a bá polongo Kristi fún wọn, wọ́n á ní tẹ ìṣó ńlẹ̀ Ọlọ́run yẹn ọ̀gá, ní tẹ́ ẹ̀ ń wàásù gẹ́gẹ́ ṣe jẹ́ òótọ́ tẹ̀ á tẹ̀ lọ wo ní tẹ́ ẹ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì yìí. Náà ìjọ Ọlọ́run á kún sí i. Àwọn aráyé á gba Kristi pẹ̀lú ohun tá a bá ṣe nítorí ìwà wa. Èso ẹ̀mí tá a ti lò ní ẹsẹ̀ kejì, ìbéèrè kejì, tó ti mú ìwà pẹ̀lẹ́, sùúrù, ìmọ́tótó, nǹkan gbogbo, àwọn nǹkan yìí ni yóò jẹ́ kí ìjọ Ọlọ́run ó kún. Wọ́n ó sì rí àwa náà gẹ́gẹ́ bí ẹni tí ó ń fa ènìyàn wá sí inú ìjọ Ọlọ́run. Fúnra wa gan inú ó dùn torí pé àwa náà rí pé ṣé Ọlọ́run tá à ń ṣe èrè ń bẹ, ó ń wọnú ìjọ fún wa. Bẹ́ẹ̀ ni. Àwa tí à ń gbọ́ wa nílé tàbí àwa tí à ń wò wá, lẹ́ẹ̀kan sí tí a bá ní ìbéèrè tí a fẹ́ fi ránṣẹ́ sí wa, a lè tẹ̀ sórí nọ́mbà yìí 081 471 94912. Lẹ́ẹ̀kan sí 081 471 94912. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ ká kó lọ, ẹ jẹ́ ìbẹ̀ lọ́wọ́ màmá wa, màmá Grace aya Akínmọ́lú, wípé kí ni ó fà á tí àwọn ènìyàn lóde òní tí wọ́n fi kùnà láti ní ìgboyà tàbí ìgbẹ́kẹ̀lé láti polongo ìhìnrere Kristi, pàápàá níbi iṣẹ́ wọn, níbi tó ti gbé ń tà, tó ti gbé ń rà, níbi òwò wọn, tàbí ibi tó tilẹ̀ ti ń ṣiṣẹ́, àwọn tó ń ṣe ìjọba, àti pé báwo ni a ṣe lè borí àwọn ìdíwọ́ ráńpẹ́ tàbí àwọn ìdíwọ́ wọ̀nyí. Iṣẹ́ náà ẹ̀yin lẹ́ ọba mẹ́nubà wọn láti yànnàná rẹ̀. Ẹ ṣé olóòtú. Wọ́n ní báwo
ní question yẹn ni wọ́n ní kí ni ó fà á tí a kò fi ní ìgbẹ́kẹ̀lé láti polongo ìrere Kristi níbi iṣẹ́ wa nígbà tó jẹ́ pé ìwà tiwa gan ò wàásù ìrere. ìwà tiwa gan kò wàásù ìrere. ó lè yàn sá fún wa. ó lè yàn sá fún wa. wọ́n ní nǹkan téèyàn ò bá ní kò lè fún yàn. nǹkan téèyàn ò bá ní kò lè fún èèyàn. kò lè fún yàn. nígbà tó ò ní ọ̀rọ̀ Kristi lẹ́nu o ò ní nínú o ò ní lọ́kàn kò sí bí o ṣe ìhùwàsí ẹ kò kàn tiẹ̀ fa pé jẹ́ kí n tẹ̀lé mọ̀mọ́ yìí lọ. olòmíà pín ìkànsẹ̀lẹ̀ nínú mọ́tò tí mo wọ̀ láti ibìkan débìkan bẹ́ẹ̀ obìnrin yẹn ṣe wọlé báyìí ẹni tó jókòó síbi ẹnu ọ̀nà tó máa gbà wọlé pé kinní kan ó wà ní ẹni yẹn wọ́n tẹ̀ mọ́lẹ̀ ẹni tó tẹ̀yàn mọ́lẹ̀ yẹn òun fẹ́ wọnú ilé báyìí ní ó wọlé ẹni tá a tẹ̀ mọ́lẹ̀ tó yẹ pé kinní kan ó ti ń sọ pé sọ́rí ẹ má bínú nǹkan kan ni ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló gbà sórí pé kinní kan ló bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ sí ẹni tó tẹ̀ mọ́lẹ̀ nínú ọkọ̀ yẹn nígbà tẹ́ ẹ̀ mọ́ra rí tẹ́lẹ̀ nǹkan kan wọ́n ṣe àti bá a ṣe wá rìn díẹ̀ ló wá ní praise the Lord ẹ jẹ́ á gbàdúrà bàbá kan ní ò dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀ yẹn kí ló fẹ́ fi gbàdúrà kí ló fẹ́ fi wàásù kí ló fẹ́ torí o máa wàásù ni kí ló fẹ́ fi wàásù kí ni ìwọ tó ní pamọ́ra rárá ẹ̀ ìwọ tó ní sùúrù rárá ẹ̀ ìwọ tó nífẹ̀ẹ́ rárá ẹ̀ ló ṣàwárí sọ àìní ẹ̀kọ́ Kristi kò lè mú olòmíì wàásù ìwà rẹ̀ kò lè mú wàásù nínú ìjọ tá a bá wà nínú ibi iṣẹ́ tá a bá wá wò pé báwo ni a ṣe lè borí ìdíwọ́ wọ̀nyí kí ọ̀rọ̀ Kristi kó wà nínú wa oníkọ̀rọ̀ Kristi tó wà nínú wa ìwé Jóṣúà kìíní náà orí kẹjọ ó ní kí a máa orí kìíní ẹsẹ̀ kọjọ ó ní ká máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ téèyàn bá ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo á mọ̀ bó ṣe máa gbé ọ̀rọ̀ ìhìn rere yẹn á mọ̀ bó ṣe máa gbé sí ilẹ̀ lọ́wọ́ wọn ní Hébérù orí 12 ẹsẹ̀ 14 ó ní ká máa wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo tó bá ti wà pẹ̀lú kó bá ti wà lálàáfíà pẹ̀lú àwọn tẹ́ẹ̀dì jọ ń ṣiṣẹ́ àwọn tẹ́ẹ̀dì níbi tó ti ń tajà ní níbi iṣẹ́ ẹni tí ó bá tilẹ̀ pè wọ́n pé lákòókò kínní wa ọ̀tá tí a máa ní bírèkì ẹja ríra o ká sọ̀rọ̀ ní ká kàn tiẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ká gbé báìbù ká ṣe o tó bá ti ní àlàáfíà pẹ̀lú wọn á dáhùn ṣùgbọ́n ìwọ tó bú wọn láàárọ̀ ìwọ tẹ́ ẹ dìjọ́ ń jà ìwọ tẹ́ ẹ ní ẹnìkan sẹ̀mí ní sọ̀rọ̀ sí báwo ló ṣe máa wá nítorí náà ó ní ká máa wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo tá a bá ti wà lálàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti sọ̀rọ̀ Ọlọ́run kò sí dìwọ́ ńbẹ̀ ká sì máa wo ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo. ẹ ṣé màmá wa kí a tó lọ wo ọ̀rọ̀ ìparí bàbá Venerable Jeremiah Awodele ní ṣókí ẹ bá mi gba àwọn ará ilé níyànjú. ẹ̀yin ará ilé a kú iṣẹ́ o ẹ̀mí mímọ́ Ọlọ́run á máa darí wa o. Àmín Jésù. ìpolongo Kristi ó jẹ mọ́ kó jẹ́ pàwọ́ gan jẹ́ ti Kristi torí ẹni tí ó bá máa fún wa lẹ́wù á wò tọrùn ẹ̀ kí ni ìwà tàwa gan nípa ìpolongo Kristi. lóde òní a rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó lè mọ́ mú wa ká polongo ṣùgbọ́n ọ̀rọ̀ Kristi tó wà nù wa ó jẹ́ dandan láti sọ jáde torí náà Olúwa ó fún wa ní ẹ̀mí mímọ́ láti mọ ọ̀rọ̀ Kristi yóò sì mú wa láti lè ní ìgboyà láti gbé jáde gẹ́gẹ́ bó ṣe fẹ́. ẹ ṣé púpọ̀ màmá wa màmá Grace Akínmolú ní ìṣẹ́jú ráńpẹ́ kíá ẹ gba ara lé ní ìyànjú. mo kí gbogbo ara lé ẹ kú àfetísí látàárọ̀ nígbà tó bá di ọjọ́ ìkẹyìn ọ̀rọ̀ gbogbo tá à ń sọ yìí kò ní jẹ́ ìdánilẹ́bi fún wa. Àmín Jésù. kí olúkálùkù ká múra gẹ́gẹ́ bíi pé Jésù ti dé nítorí tá a bá ń sọ pé ó ń bọ̀ múra sílẹ̀ nítorí àkókò ìtìlẹ̀ léwu. ẹ ṣé púpọ̀ ní ká múra sílẹ̀ ọ̀rọ̀ ìparí Bíbélì wípé ohunkóhun tí ọwọ́ rẹ rí ní ṣíṣe fi agbára rẹ ṣe ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 10 èyí ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn wa nínú iṣẹ́ tí à ń ṣe ká máa fi agbára wa ṣe ó yẹ kí a jẹ́ àwòkọ́ṣe rere ní gbogbo ibi tí
ènìyàn tí ń wò wá tàbí níbi tí a wà tá a ti ń ṣiṣẹ́ níbi iṣẹ́ wa níbi gbogbo. Mo gbà ládùúrà pé oore ọ̀fẹ́ láti ṣe ilé Olúwa túbọ̀ fi fún wa o. Fífi Jésù hàn nínú iṣẹ́ wa máa mú kí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ Jésù, èyí tí ó jẹ́ ohun èlò tó ṣe iyebíye láti tan ìyìn rere Kristi. Fún àṣàrò wa, wọ́n ní kìrìsìtẹ́nì tí kò ní iṣẹ́ òkú ni. Ṣé òótọ́ ni bàbá ní ṣókí? Kìrìsìtẹ́nì tí ò ní iṣẹ́ òótọ́ ni. Kì í ṣe pé mo jẹ́ tíṣà ní jẹ́ iṣẹ́ ẹbẹ̀ yẹn. Àìníṣẹ́ ojú pé kò hu ìwà Kristi síta. Gẹ́gẹ́ bí olóyìnbó wá ní live out your Christianity, bring out Jesus. Pé ká iṣẹ́ àwọn gbogbo tí a ti ń sọ ìta kójọpọ̀ tó hàn nù wa òun ni iṣẹ́ Kristẹni, iṣẹ́ rere tí a ń ṣe. Yálà a jẹ́ àgbẹ̀ ni, tàbí a jẹ́ pásítọ̀ ni, tàbí a jẹ́ tíṣà ni. A jẹ́ ẹni tó ń tajà ni, kò bí owó tó dára, a ò ta ẹyin òbu, a ò fi ohun búburú ṣe iṣẹ́ wa, a ṣòótọ́ lẹ́nu iṣẹ́ wa. Lẹ́nu iṣẹ́ wa. Ẹ ṣé fún àkọ́sórí wa, ẹ jẹ́ ká wo iṣẹ́ àwọn àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n tí ó kà báyìí pé ẹ̀yin tìkára yín ṣàmọ̀ pé ọwọ́ wọ̀nyí ló ṣiṣẹ́ fún àìní mi àti ti àwọn tí ó wà pẹ̀lú mi. Lẹ́ẹ̀kan sí o, ẹ̀yin tìkára yín ṣàmọ̀ pé ọwọ́ wọ̀nyí ló ṣiṣẹ́ fún àìní mi àti fún àwọn tó wà pẹ̀lú mi. Ẹ ṣé. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Venerable Jeremiah Awodele retired. Ipò ẹ ṣé ẹ kò hùn látàárọ̀. Bákan náà màmá wa Grace Akínmolú, ẹ ṣé màmá, ẹ kú àtàárọ̀. Mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tó gbóhùn wa sílẹ̀. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Diocese Ifẹ̀ náà fún oore ọ̀fẹ́ tí wọ́n fi fún wa. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi kò yí padà, Venerable Adéyẹmí Ògúnbíyì. Tí tá a fi pàdé mo sọ wípé àlàáfíà fún wa o. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tó rán jáde sínú ayé wa. Jọ̀wọ́ fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Jẹ́ kọ́ ọ̀rẹ́ jẹ́ kó sì èso rere nínú ayé wa. Ní ìkẹyìn nílé ológo jẹ́ ká lè bá jọba. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.